Báyìí ni Ọlásùnkànmí Àyìndé Marshal tá a mọ̀ sí K1 The Ultimate onífújì ní orílẹ̀-èdè Nàìjíríà ṣe jáde kúrò nínú ilé agbára ní ilé ojúṣàgbọ́lá ogójì ní ìlú Fìdípọ̀tẹ̀ ní Ìjẹ̀bú Òde. Ó ti wà nínú ilé fún ọjọ́ méje fún oyè tí ó fẹ́ jẹ oyè Omoba Akile Ijebu. Ẹ wo bí èrò ṣe ya lù wọ́n, ẹ wo bí wọ́n ṣe tẹ̀lé, tí wọ́n fìfẹ́ hàn, tí wọ́n tẹ̀lé láti inú ilé agbára tó ti jáde lọ padà sí inú ilé tirẹ̀ ní ìlú Ìjẹ̀bú Òde. Ẹ máa bá wọn láti subscribe, láti like, láti share. Go!